Yorùbá ẹgbẹ́ yín tó mọṣẹ́ ṣe obìnrin tó fi ń ṣàdúrà fóbìnrin ó lọ patronize àwọn Yorùbá ẹgbẹ́ ẹ wá ní pé ó jalè ó jí gold 91,000 naira ìwọ lórí burúkú mú ìwà Akogun tó máa ráre jáde láyé mú ìwà wàá ṣẹ̀sìn àfi tí ò bá sí Ọlọ́run lọ́kọ́ sílẹ̀ mú ìwà Akogun àfi tí ò bá sí Ọlọ́run àfi tó bá rìn lórí ilẹ̀ àdàbí tí yami bá pé tó bá bí ọmọ pé méjì Ìyábọ̀ tó bá ké ní kọlà kó jáde láyé wá sin gbogbo ọmọ ẹ̀ Ìyábọ̀ Alice Ojo wọ́n ru òkú àwọn ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ nílé wọ́n ru òkú àwọn ọmọ ẹ̀ wá bẹ́ẹ̀ nílé. I don't know what I've done to you guys to deserve that. Ìwọ mú ìwà Akogun, you now came. Oni oṣojú ẹ̀kọ́rọ́. Olóṣojú ẹ̀kọ́rọ́. Mú ìwà go and listen to the video you did. Mú ìwà tó bá ké ní kọlà tó bá bígbọ ọmọ àjèjì máa testify against àwọn ọmọ ẹ̀ wọ ọgbà ẹ̀wọ̀n ni agbára àwọn tó nílé ayé. You see, this social media, I understand. We expect too much from the government. But the society failed woefully. Ẹ̀dẹ̀ ń jẹ̀yà ẹ̀, ìyà ẹ̀ ń jẹ yín. Ẹ rí pé Nàìjíríà tá wà yìí, ó hard fún ọmọ tálíkà láti gòkè ọlá. Torí aburú tẹ́ gbé sílẹ̀ lẹ́ ń ká. Aburú tẹ́ gbé sílẹ̀, ẹ̀dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Mi ò rí rẹ̀ rí èyí olórí burúkú Kúdí tó máa ṣòfò ọmọ. That was a very vulnerable moment. Tí ẹ gbà wá láyè nínú ìdílé wa ká manage kan tó ṣẹlẹ̀ ìwọ mú ìwà Akogun nítorí wípé òun ṣiṣẹ́ pẹ̀lú Gistlover nítorí pé òun wá àwọn obìnrin tó fẹ́ gba ìwòho wọn you came online. The same thing you did to Pella. Ṣó gbàdúrà kó o bí Pella lọ́mọ kan wá lọ ṣe fídíò ó wá edit ẹ̀ ṣé vulnerable moment tí Pella wà ṣé nǹkan tó yẹ kí society ṣe fún nìyẹn. Tẹ́ bá wo Alhaji Pasuma, he has done well to the society. I'm not here to defend anybody. I am not defending anybody. I'm just bringing their cases as a case study. Pasuma has done well to the society. Pasuma has had values to the society. Pasuma has done his part. Ìwọ mú ìwà Akogun ohun tó sọ sí Paso ṣó gbàdúrà kí ọmọ bíbí inú ẹ kó push ẹ dé èjì Paso yẹn kéèyàn kan wá lóhùn rírú ìran yẹn. Ìwà Akogun táyé bá ń jí ayé ní gbogbo ìgbà tó bá rìn lórí ilẹ̀ nílẹ̀ máa gbàbọ̀dé fún wa tìyàbọ̀ òjò. Ìwà tí mi ò mọ̀ wù ni ẹ má dá mi lẹ́kun pé kí n gbà á. I don't know how to destroy people. I don't know how to hit people at their vulnerable moments. Me, I don't know how to add pains to people. Ilé tí wọ́n ti tọ́ mi inú ìdílé tí mo ti jáde. Àánú ni wọ́n fi sí wa lọ́kàn. Ìgbà tí Spark máa sọ̀rọ̀ lánàá. Bàbá Spark oní tíátà. Ó ń sọ̀rọ̀ nípa àwọn ìdojúkọ nínú iṣẹ́ tíátà. Kí ni Spark sọ? Spark ní ọjọ́ kan tí àwọn ọmọ ọ̀tá dé Lizzy Anjorin gorí mọ́tò ó fọ́gò. Kí ló mú Lizzy Anjorin tó ṣe gorí mọ́tò? Because producer yẹn ó máa jẹ gbèsè. Gbogbo àwọn artist tó wà níbẹ̀ yẹn ó ṣeéṣe kán má láṣeyọrí tá bá gba ọmọ ọ̀tá láyè kó bà production yẹn jẹ́. What they taught me is I should defend my people. I should protect my people. I was trained by an alpha mother. Ibi tí wọ́n ti tọ́ mi, ibi tí wọ́n ti sọ fún wa wípé tí aburú bá ṣẹlẹ̀ sí yàn, gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ láburú ṣẹlẹ̀ sí. Ẹ wá gbé orí social media, gbogbo yín wá ẹ wá and display witchcraft. Akogun ó ṣẹ̀ mí, ó ṣẹ̀ ìyá mi, ó ṣẹ̀ bàbá mi. Ó ṣe ìṣẹ̀dá tó fojú rí wọ́n dẹ̀ gba ẹ̀san kíkorò lára ẹ̀. I may decide not to talk about you because olórí burúkú Ìyábọ̀ Alice Ojo tó máa mọ sàárì ọmọ ẹ̀ tó fẹ́ fipá gba owó. I know she is the source, she is the beginning and she will be the end.
of bullying on this cyberspace. That was the reason tí mo ṣe fi ẹ́ sílẹ̀ Akogun. Mi ò dẹ̀ fi ẹ́ sílẹ̀. Mo fẹ́ kó mọ̀ wípé ní gbogbo ìgbà tí máa ń kúnlẹ̀ níwájú Ọlọ́run ni mò ń sọ fún Ọlọ́run kó fi ẹ́ ṣe ẹ̀sìn àgbáyé tó tọ́. I've never seen this kind of thing. Even if the government feel, kí ló máa mú mi tí mi ò ní protect ọmọ tó mọṣẹ́ ṣe? Kí ló máa mú mi tí mi ò ní protect èyí tó jẹ́ ògo? Kí ló fẹ́ kọlù mí tí máa sọ wípé èyí tó ń ṣe oríire, èyí tó mọṣẹ́ ṣe, èyí tó jẹ́ wípé orí ṣàdáni? Kí ló fẹ́ mú mi tí màá ní mo fẹ́ jọyàn ọwọ́ láti bí lulẹ̀? Ọlọ́run lẹ̀ ń bájà. Ìyábọ̀ Alice Òjó wojú mi, Ọlọ́run ló ń bájà. Orí wípé nígbà tí Ọlọ́run máa gbé mi dìde against yẹ, o ní ẹ̀rí kan tó lè fi wẹrẹ mọ́. Ọlọ́run wá bá tiẹ̀ jẹ́ débi wípé ó ti gbé rẹ sípò kan nínú ayé táyé ti rò pé ó jẹ́ nǹkan kan. Nígbà tí Ọlọ́run wá gbé mi dìde tó bẹ̀rẹ̀ sí ní hámà ẹ, Ìyábọ̀, o ní ògo kan tó lè fi yànga. O ní ògo kan mọ́ tó lè fi bùgà. Ìwọ ló bẹ̀rẹ̀ ogun yìí. Ká já ògo lulẹ̀. Ká bògo jẹ́. Ká borúkọ èèyàn jẹ́. Ká baṣẹ́ èèyàn jẹ́. Ká lọ stock ọmọ ọlọ́mọ kẹ́mi bọ́lá rẹ̀. Ká wé èèyàn dànù ká fi gba donation. Ìyábọ̀, you started this business. Ẹ̀mí àtẹ̀mí àwọn ọmọ ẹ̀ náà máa fi rúbọ ìkókúrò nílẹ̀ iṣẹ́ àbúrú tó bẹ̀rẹ̀ nínú ilẹ̀ Yorùbá. Èpè ládẹ máa fi bẹ́ẹ̀ yanjú ẹ̀ àti àdàbí. Ìyábọ̀, àdàbí tí ọwọ́ ẹ bá mọ́. Gbogbo tó gbé wá nípa ti tèmi àdàbí tó bá jẹ́ òtítọ́ ni. The case of Idumata nígbà tó rí mi ò burú. Ṣé Lizzy iṣẹ́ mi ni? Why tí mo ṣe máa jáde wá jẹ́rìí èké? Why tí mo ṣe máa rí vision èké? Ńgbà tó jẹ́ wípé èmi náà bímọ ti tèmi, mo dẹ̀ fẹ́ kọ́ ọmọ mi yàn nínú ayé. Ẹ burú ẹ ya olórí burúkú débi wípé kò sí èèyàn tó lọ́lá tó máa súnmọ́ yín mọ́. Anthony Joshua bó ṣe ń wá sí Nàìjíríà tẹ́lẹ̀ pẹ̀lú tójú ẹ̀rí ṣó lè wá mọ́. Mo ń bèrè pé you all saw the genesis of this problem. It was a celestial member that started it. It was a celestial member that started it. Le pààyàn rẹ kúrò nínú wétàn. It was a celestial member that started it. Gbogbo yín ẹ pera yín ní Yorùbá, ẹ pera yín ní Kristẹni. Ẹ sọ pé àwọn Mùsùlùmí ń pa yín. Ẹ mọye èèyàn tẹ́tí waste ni. A celestial man tí ò rí mi tí mi ò ṣẹ̀rí. Printed picture of ọmọ òkókó tí ó ti pé 24 hours. Kí ni gbogbo ìjọ celestial ṣe sí? Nothing. Ṣé irú wa lẹ máa pè ká wá bá yín dá sí ìjọ celestial? Ṣé àwa lè gba irú ọmọ wa láyè kó bá wọn ṣe celestial mọ́? Ṣé ìrandíran wa ó gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ join celestial despite the fact that I came from celestial home? Kò pé méjì Anjorin tẹ́ bá dé Badagry. Àwọn Anjorin tó wà níbẹ̀, àwọn Anjorin mi nìyẹn. But what we saw from you, it is a taboo. Ègún àti èpè ni. Ká wá gba àwọn ọmọ aláyè pé kí wọ́n padà lọ ṣe celestial. Àbí kí ìran wa kọ́ lọ ṣe celestial. Pẹ̀lú tẹ́ ṣe. The person that started it with Ìyábọ̀ Òjó was a celestial man. Dorcas was a Christian. Esabod was a celestial. You did nothing. And ìwọ Akogun tó máa ráre. Akogun tó bá di prime time àwọn ọmọ ẹ. Òru ni mo gégùn fún ẹ. Mú ìwọ Akogun. Àdàbí tó bá lè gba ohun tó ṣe fún mi lókù. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún ẹ, mú ìwọ Akogun. Àdàbí tí n bá jẹ̀bi ẹ. Tó bá tó prime time àwọn ọmọ ẹ. Akogun wọ́n gbé òkú àwọn ọmọ ẹ wá bẹ́ẹ̀ nílé. Akogun mú ìwà. Iṣẹ́ àdìṣẹ́. Ilẹ̀ àgbàbọ̀dé fún ẹ. Ebi apá ẹ. Ọkùnrin ló bẹ́ẹ̀ ṣe ní. Obìnrin ló bẹ́ẹ̀ ṣe ní. Wọ́n gbókù ọmọ wálé wá bá wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mo fi ọlá wákàtí ẹ. Mo fi gégùn fún ẹ. Mú ìwà Akogun. Mo fi gégùn fún ẹ. There's nothing you guys can do for me. Ogun ní ṣe ni mú èpè kì í ṣìyàn jà. I have come with clean hand. I have stayed on my lane. I have done my part. Just because we did not pay this lover. Ẹ wá bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ bẹ̀rẹ̀ òṣì. Ẹ bẹ̀rẹ̀ ránù. Ẹ̀yin olórí burúkú olóṣì yìí. Ẹ̀yin ni òfò. Ẹ̀yin ni ègbé.
ẹ̀yin tí ilẹ̀ ti gbàbọ̀dẹ̀ fún tọmọtọmọ yín ẹ̀yin tẹ́. Fídíò náà lẹ ti gbọ́ yìí so fídíò tó fa rògbòdìyàn mo máa play fún yín báyìí. Wòlíì Akogun wọ́n ṣe wọ́n fi iṣẹ́ wòlíì kan síta ní àná. Wọ́n sọ̀rọ̀ nípa onion àlùbọ́sà àti office pay. So wọ́n ṣáà sọ̀rọ̀ èyí tèmi ṣáà máa gbọ́ fídíò yìí. Wọ́n sọ wípé oríṣi wèrè méje ló wà. Wọ́n wá ṣàlàyé bí wèrè ṣe jẹ́. Ẹ̀yin tèmi jẹ́ kí n gbé fídíò wọlé kẹgbọ́n kan tí Wòlíì Akogun tí wọ́n sọ níbí báyìí. Wọ́n dárúkọ àti Lizzy o wọ́n ṣe wáàsí ni o àti wọ́n wàásùn wọ́n dẹ̀ fi iṣẹ́ wòlíì sílẹ̀ tí àwọn èèyàn lè ṣe. So ọ̀rọ̀ yẹn ó fẹ́ àti Lizzy wá rò pé àwọn ni wọ́n bá wí ṣẹ̀dá kó wàhálà ti wà nílẹ̀ láàrin àwọn méjèèjì. Wèrè tó ṣe gbajúmọ̀ jù táwọn èèyàn mọ̀ jù òun ni wèrè alákìsà. Kí ni wọ́n ń pè ní wèrè alákìsà? Wèrè alákìsà ni ẹni tó jẹ́ pé alágànná tó ń wọ àkìsà kọ́rùn ó ń ká kìsà kiri. Ẹ máa rí wọn ní títì, ẹ máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ ilé káàkiri. Wọn ìwọṣọ gidi, aṣọ àdọ̀tí mọ́ lọ́rùn, irun orí àti ẹran mọ́ lọ́rùn. Wèrè ẹlẹ́ẹ̀kejì wèrè alákìtàn. Ṣé ẹ ráwọn wèrè alákìtàn wọ́n tún upgrade ju wèrè alákìsà. Torí wèrè alákìsà ń gbà míì a lọ sí restaurant a lọ tọrọ oúnjẹ ó bá rẹni tó ń dáná anìkan fún un lóúnjẹ ṣùgbọ́n ṣe rí wèrè alákìtàn kì í dóúnjẹ gidi àkìtàn ló ti ń jẹun omi gọ́tà ló mu kò sì ní kú búrẹ́dì tó ti bàjẹ́ ló máa jẹ lóúnjẹ gidi jẹ kò ní jẹ ìyẹn dẹ́lẹ̀ kejì wèrè kan náà wà tán pè ní wèrè alágídí ṣẹ́ra àwọn wèrè alágídí gbogbo èèyàn náà máa ń bájà from January to December tó o bá ti lẹ́ni tó jẹ́ pé wèrè alágídí ni tó set ring light for everybody lójoojúmọ́ kì í ṣe fault wọn wèrè alágídí ni irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ṣé wá rí àwọn wèrè alágídí yẹn wọ́n burú débi pé àtún tó kàn wọ́n àtún tí ò kàn wọ́n wọ́n gbé sórí wọ́n máa jà ìjà all the time kò sẹ́ni tán àti ìbájà tán bẹ́ẹ̀ lẹ́ni bá ń sọ̀rọ̀ lọ́lọ́ ní títì alọ́rọ̀ òun ló ń sọ irú mo ṣe ń sọ̀rọ̀ nígbà tí wèrè alágídí bá gbọ́ tó bá kọjá bí alóhùn l'Akogun ń bú atúbẹ̀ sí ní pariwo Akogun kì í ṣe fault irú ẹni bẹ́ẹ̀ wèrè alágídí ni wọ́n tí wèrè alágídí bá wà nù yàrá kan the only thing tí wèrè alágídí máa ń ṣe pé a máa fi etí here ọ̀rọ̀ àwọn èèyàn a máa bá wọn jà ó di mẹ́ta wèrè kan náà wá wà tí wọ́n ń pè ní wèrè ẹlẹ́jọ́ wèrè ẹlẹ́jọ́ yẹn tiẹ̀ ó tún lé o a máa sújọ́ kiri ni ẹnu ìró wọn a set ring light from January to December to January kò sẹ́ni tí ò lè bú bó bá ṣe ń bú Táyé la máa bú Kẹ́hìndé lábú Ìdòwú lábú Àlàbá kì í ṣe fọ́ọ̀tì wọn wèrè ẹlẹ́jọ́ ni wọ́n wèrè ẹlẹ́jọ́ a máa rojọ́ kiri gbogbo èèyàn la máa fẹjọ́ bá jà ẹnu òní ró àtọ̀rọ̀ tó kàn àtọ̀rọ̀ tí ò kàn la máa sọ sí ọlọ́run sọ̀rọ̀ aṣọ tiẹ̀ bẹ́lẹ̀ lè ń ṣe lé aṣọ tiẹ̀ ṣe wá rí wèrè alágídí àti wèrè ẹlẹ́jọ́ wọ́n fẹ́ papọ̀ ìkan agídí ìjà ni kì í sújọ́ kì í báyàn sújọ́ bàmá báyàn jà ṣe wá rí ìkejì ń tiẹ̀ ẹjọ́ ni àtọ̀rọ̀ tó kàn àtọ̀rọ̀ tí ò kàn bí nǹkan ṣẹlẹ̀ níbì kan anílágbájá ló ní kí nǹkan yẹn ṣẹlẹ̀ àṣà náà ó jọ́sà. Wòlíì Akogun àwọn sọ̀rọ̀ nípa ọ́fíìsì pé pẹ̀lú onion. wèrè afẹ́wọ́ àwọn wèrè olè. ṣẹlẹ̀ dábàdẹ̀ wọn ní ká wọ ọ̀rọ̀ yẹn lóòótọ́ ó kò sọ̀rọ̀ nípa àwọn nǹkan wà ó lè rojú. ṣé ẹ rí wọn àwọn ọmọ yẹn tí wọn máa fẹ́ wọ́n máa jí nǹkan tí ò nítumọ̀ ó lè lọ sí ọjà tó tóbi a very major market kò ní anybody lọ́wọ́ òun lá dá lọ àwa lọ jí nǹkan tí ò nítumọ̀ ohun tó lọ jí yẹn ohun tó lè fi owó ara ẹ̀ ra ni tó bá ti lọ jí báyìí ó dìgbà tán bá pariwo ó lè mọ́ lórí kí yẹ tó ṣe pé kí ni mo ṣe kì í ṣe fault irú ẹni bẹ́ẹ̀ àìsàn kan ni ló máa ń jẹ́ káwọn èèyàn jí nǹkan tí ò nítumọ̀ ó lè ní iPhone lọ́wọ́ kó lọ jí torchlight phone ó lè ní 10 million lákàntì kó lọ jí 200 naira ohun tí ò wúlò fún ohun tí ò ní lárí òun ni irú ẹni bẹ́ẹ̀ máa ń jí tó o bá ní irú ẹni bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ o ní lọ́mọ o lè lẹ́niwẹ̀ẹ́ mo ní ohun tí mo máa sọ pé kó o lọ ṣe fún wọn kí ni tí mo ṣe ń sọ̀rọ̀ obìnrin kan ló pè mí láti Amẹ́ríkà ó ní dádì
ó lọ́mọ òun lọ fẹ́wó lọ jalè nínú store wọ́n mọ̀mọ̀ yẹn wọ́n fi sẹ́wọ̀n ọjọ́ tọmọ yẹn dé láti ọjọ́ kejì ó tún lọ jalè míì wọ́n ní bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kì í ṣẹ̀bi ẹ̀ ẹ̀mí kan ni máa sọ tí irú ẹni bẹ́ẹ̀ máa ṣe tó o bá ń gbọ́ mi ibikíbi tó o bá ti ń gbọ́ mi máa pín fọ́nrán yìí máa pín káàkiri torí má jìyà lọ́ọ́ ti ń yá má jìyà lọ́fà tó o bá ṣe ń ṣí ẹ rẹ̀ kó o ṣèwẹ̀ wá nídìí ẹ̀ tó bá wà àlùbọ́sọ̀wọ́ mi tó bá wà níbi tó ń gbọ́ mi tán tó ń lálàkàlà ní nàìjíríà nílùú òyìnbó mo kí ẹ kórìíre òun lálàkàlà ẹ̀mí òkùnkùn yọ ẹlẹ́nu oṣó ni àjẹ́ ni agbára òkùnkùn ogun dílé ṣọ́ọ̀bù ẹ ò rọ́jà ta evil forces are working against you lọ wá àlùbọ́sà tó bá ti wá àlùbọ́sà yẹn lọ wá office pin mo tán pè ní office pin ni mo kó lọ́wọ́ ẹ̀ lọ wá àkópọ̀ iye ọjọ́ orí ẹ̀ office pin iye ọjọ́ orí ẹ̀ ló máa lò wàá wá bọ́ra sí òwò nínú yàrá ẹ̀ wàá wá gún office pin yẹn sí ara àlùbọ́sà yẹn tó o bá ti gún sí ara gbogbo àlùbọ́sà yẹn tán wàá wá ka psalm 35 sí bóyá mùsùlùmí ni ẹ o oníṣẹ̀ṣe ni ẹ o wòlíì ni ẹ o pásítọ̀ ni ẹ o kìrìsìtẹ́nì ni ẹ lọ ṣe eléyìí ò kí ń ṣògùn ìmọ̀ ìjìnlẹ̀ àwọn wòlíì ni ibi tá a tún wá ìmọ̀ dé la wà yìí tó o bá ti ṣe wàá gún sí gbogbo ara ẹ̀ báyìí wàá wá ka psalm 35 sí olúwa gbógun ti àwọn tí ń gbógun tèmi fìjà fáwọn tó ń bá mi jà ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tó ń ní ọ lára kí àwọn ogun ọ̀run lọ gún wọn ní abẹ́rẹ́ ìnira wàá wá máa pèrè sí tó o bá ti gbàdúrà sí tán lọ fi sí ojú wíńdò ẹ o lè fokùn so mọ́ ẹnu ọ̀nà nu yàrá o lè so mọ́ ojú wíńdò o lè fi sẹ́gbẹ́ kan bí inú wíńdò o lè fi sílẹ̀ ńlẹ̀ fílẹ̀ síbẹ̀ bó bá ṣe ń gbẹ ẹ̀ ló láàárín oṣù mẹ́ta ibi tó léwu dé ni pé gbogbo ẹni bá ní ẹ lára wọn lè mú oṣù mẹ́ta jẹ nǹkan máa ṣe wọn o kò lẹ́ẹ̀rọ ronú sí kó o tó ṣe o ronú sí kó o tó ṣe o wàá gbàdúrà sí pẹ̀lú orúkọ Jésù iṣẹ́ wòlíì lélẹ́yìn ìwọ tó o bá jẹ́ ọmọ àgbà tàbí tó o lágbà ńlé tó o fẹ́ràn ọ̀rọ̀ àgbà tó o fẹ́ bọ́ nínú ìgbìmọ̀ àwọn wòlíì jẹun àwọn aláàfáà àwọn pásítọ̀ tá a máa sọ fún ẹ pé kó o sáà máa sọ sí ìdì sáà o sì ń san owó rẹ wọ́n sàn dá mẹ́wàá síbẹ̀ ogun òṣẹ́ ìgbàlà ọkàn ọ̀tọ̀ ìdáǹdè nínú ogun ọ̀tọ̀ salvation of the soul is different from deliverance from bondage. Obi, ohun tọ́lọ̀ ọ̀ràn mi lélẹ́yìí. I am here to destroy ignorance. Ẹ pé fọ́nrán káàkiri, a fẹ́ sí ojú àwọn èèyàn sí spiritual reality. Tó o bá ti lọ ṣe, wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wà á dúpẹ́ lọ́wọ́ mi. Oògùn kan ti jáde tó yẹ kí gbogbo ènìyàn ó ní lọ́wọ́. Ohun tájí ṣafẹ́ bá polówó nígboro ojúlówó ni. Àwọn àjọ NAFDAC wọ́n fòǹtẹ̀lù wọn ló dára fún gbogbo ẹ̀dá ènìyàn. Ginger herbal extract ni mo fẹ́ ròyìn rẹ̀ fáráyé. Ojúlówó egbòogi tá a gbé kalẹ̀ fún wòsàn gbogbo ènìyàn pátápátá. Tó ṣe pé gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ ni ó pòórá. Iṣẹ́ tí ń ṣe lágọ̀ọ́ ara ó pọ̀ lápọ̀jù. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ níbẹ̀. Àwọn àìsàn bíi diabetes, high blood pressure, malaria, headache. Ginger wa o ẹ kàn sí iléeṣẹ́ wa kò síbi tí ẹ wà tí a ò lè deliver ginger ẹ̀ sí we deliver all over the world. Tí ẹ bá rọrùn sùn tẹ bá lo ginger ẹ máa sùn bí bébì ni. Ó ṣiṣẹ́ fún diabetes, ó ṣiṣẹ́ fún fibroid, ó ṣiṣẹ́ fún àwọn tó ń mojú Ọlọ́run fún ọmọ tí ẹ fẹ́ bíbèjì àbí bẹ́ta ẹ wá ra ginger. Gbogbo ní ṣe ni ginger ewé àti egbò ni wọ́n fi ṣe kò dẹ̀ korò ó dẹ̀ wà òkè gan. Mo ti gba testimony lórí ọ̀rọ̀ ginger yìí lóríṣiríṣi. Nọ́mbà tí ẹ máa pè lẹ́wọ̀n lójú screen ẹ pè wá anytime tí ẹ bá nídìí ẹ a máa deliver ẹ̀ fún yín. We deliver all over.